iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mà ti sọ̀rọ̀ lórí orúkọ tuntun tán fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó ti ń jà rìnrìn láti bí ọ̀sẹ̀ kan sí ẹ̀yìn tàbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìyún orúkọ T-Pain tí wọ́n ń pe Tinubu tí iléeṣẹ́ ààrẹ sì ti jẹ́ kó di mọ̀ pé àwọn kò gba orúkọ náà wọlé o àti wípé Tinubu kì í ṣe T-Pain bẹ́ẹ̀ ni kò kó ìnira wá orílẹ̀-èdè Nàìjíríà ẹ rántí pé nítorí pé ibi ìnira àti ọ̀wọ́n gógó gba orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ń ló jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kankan fún Tinubu ní ìgàngíjẹ T-Pain èyí tó sì mọ̀ sí Tinubu Pain tí Yorùbá ẹ̀ jẹ́ Tinubu onínira èèyàn pé ìnira ni Tinubu tó sì jẹ́ pé láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn lórúkọ náà inú ti ń tàn káàkiri orí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé báwọn bá ti dárúkọ ẹ̀ ẹ̀rín àti yẹ̀yẹ́ náà máa ń fi ń ṣe èyí tó túmọ̀ sí pé wọ́n fi ń yẹ̀yẹ́ Tinubu pé ìnira ló kó wá Nàìjíríà ṣùgbọ́n nígbà tí iléeṣẹ́ ààrẹ tí wọ́n ń fèsì fún ìgbà àkọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló máa sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels TV lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ 23 oṣù kẹwàá tá a wà èdè 27th of October 2024 tó sì jẹ́ kó di mọ̀ níbẹ̀ pé àwọn náà gbọ́ orúkọ náà ṣùgbọ́n orúkọ ọ̀hún kì í ṣe ti Tinubu o wọ́n ní èyí tí wọ́n sọ ni pé ìnira ìní Tinubu kó wà ètò jẹ́ kó máa pè ní T-Pain ṣùgbọ́n tí Báyọ̀ Ọ̀nànúgà jẹ́ kó di mọ̀ pé kò sí ìnira kan tí Tinubu kó wà nítorí pé ó wá ṣe àtúnṣe tó bàjẹ́ ni ó láwọn nǹkan tó bàjẹ́ Nàìjíríà àtàwọn àtúntò tí Nàìjíríà nílò láti má ṣe jẹ́ kó ṣubú ìní Tinubu ń ṣe èyí tó fẹ́ dàbí pé ó fẹ́ mú ìnira díẹ̀ wá láàrin ìlú ṣùgbọ́n lónìí láìpẹ́ láì jìnnà pẹ̀lú sùúrù orílẹ̀-èdè Nàìjíríà yóò yí padà kódà ó jẹ́ kó di mọ̀ pé báwọn èèyàn bá ní sùúrù tán sì wòye tán wo sàkó dáadáa wọn yóò ti rí i pé ìyàtọ̀ tí ń wà lórílẹ̀-èdè yìí tó sì ní gbogbo eléyìí ní Tinubu ń ṣe tí kì í ṣe pé ó fẹ́ kó ìnira báwọn ọmọ Nàìjíríà àti wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ pè ní T-Pain mọ́ nítorí pé orúkọ náà kì í ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni Tinubu kò kó ìnira kankan wá sí orílẹ̀-èdè Nàìjíríà.